akẹ́rù ẹ̀ lọ. Adáni tí ò bá kíni kú ilé yóò pàdánù ẹ̀ka ààbò. Gbogbo olólùfẹ́ wa ìrírí lètò ní Libya, ìrírí mi ní Libya, ohun tún ni ètò tá a tún padà gbé wá pẹ̀lú àlejò wa tuntun. Orúkọ mi ò yí padà bẹ́ẹ̀ ṣe mọ̀ mí, Mr Mighty lórúkọ mi ń jẹ́, Àbáyọ̀mí ọmọ òkè gbè mí, ọmọ wọn lẹ́gbàá ọmọ iléeṣẹ́ ọ̀bí agbègbè àkàlà, èmi ò ní fọwọ́ sí ju orí ọba tó bí mi lọ́mọ. Ẹ kú lé o, ẹ kú àárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń wò wá. Ẹ fẹ́yìn tẹ́ ẹ jẹ́ ń darapọ̀ mọ́ wa, ẹ jọ̀ọ́ ẹ bá wa like subscribe button wa, ẹ bá wa subscribe, ẹ bá wa like, ẹ bá wa share. Ilé yìí á máa jẹ́ ìwúrí fún wa, á dẹ̀ máa jẹ́ láti kọ́ àwọn èèyàn tó máa rí nǹkan tá a bá ń ṣe, láti máa kẹ́kọ̀ọ́ bíi méjì nínú nǹkan tá a bá ń ṣe. Ẹ ṣé gan. Òkú ní ṣe kí ni nígbò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Akínyìn o, akínyìn, àní ẹ ṣé púpọ̀ fún oore ọ̀fẹ́ àti ìfẹ́ tẹ̀ ń nà sí wa. Ẹ ṣé gan. Lórí ètò lénìí, àlejò akànlá tún gbé wá lórí ètò lénìí. Ìyáàfin ẹ jọ̀ọ́, ẹ káàsán, ẹ káalẹ́, báwo lọ̀dọ̀ yín mà? Ẹ jẹ́ bá wa gbóhùn sókè, ẹ jọ̀ọ́ ẹ bá wa gbẹ́nu sí máìkì gẹ́gẹ́ bí ọ̀gá wa kan Oríyọmí Hamzat, a ní ẹ gbẹ́nu sí máìkì. Ẹ jọ̀ọ́ ìjẹ́ lè jẹ́ káwọn ọmọ Nàìjíríà àtọ àwọn ará Libya kọ́ mọ orúkọ yín mà? Orúkọ tèmi ni Ọmọlọ́lá Bello, tí gbogbo àwọn èèyàn mọ̀ sí K-Frosh. Ọmọlọ́lá Bello táwọn ọmọ èèyàn mọ̀ sí K-Frosh aka K-Frosh. Ẹ káàbọ̀ sórí ètò wa, orí ètò ìrírí mi ní Libya, níbi tá a ti máa ń ṣàlàyé ohun tí ìrírí tá a ti rí nígbà tá a dé Libya àbí nígbà tá a ń bọ̀ àti ohun tí a bá pàdé nínú ìlú Libya ń bí. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti béèrè ẹjọ́ ọmọlúbo ní kankan. Ọmọ Abẹ́òkúta ni mí. Ọmọ Abẹ́òkúta, Ogun State nù. Abẹ́òkúta ọmọ ìlú mi gan ni gbámọ iléeṣẹ́ ọ̀bí agbègbè àkàlà, ọmọ orò tí ń fi tẹ́gùn. Tó ẹ tó bí ọdún mélòó tẹ́ ti wà náà lọ Libya yìí? Ti pé ọdún 3 àtàbọ̀. Ọdún 3 àti ààbọ̀ tẹ́ ti ń lò nínú ìlú ìlílé ìdàbáwọn. Ẹ jẹ́ ká wá lọ pé okay, báwo ni ẹ ṣe rí ìlú Libya yìí, báwo lẹ ṣe rí sí, àbí báwo ló ṣe yàtọ̀ sí Nàìjíríà tá ti ń bọ̀? Kí ni ìyàtọ̀ tó wà láàárín méjèèjì? Jẹ́ ṣàlẹ̀ ìrìnà ẹ̀ fún wa tọ́dọ̀ tí lápọ̀dọ̀ tí. Ó yàtọ̀ gan o, because Libya yìí nǹkan tẹ́mi mọ̀ pé ó yàtọ̀, bí ẹ fẹ́ jáde ẹ gbọ́dọ̀ borí, ẹ gbọ́dọ̀ wọ aṣọ tó máa gùn. But Nàìjíríà ẹ free, ẹ lè rìn tó bá ṣe wù yín, ẹ lè mú rádaràda àwọn tí àbí nǹkan ẹ lè mú níbí báyìí. Bí ọtí igbó kankan ẹ lè mú bí òfin ò fààyè gbà. Àmọ́ ní ìdàkejì níbi tí àwọn nǹkan tíyàn ń rí, ó dá o, bóyá ìlú yìí ó dá fúnṣẹ́ ni o, ìgbésí ayé tíyàn ń gbé Nàìjíríà tẹ́lẹ̀ pẹ̀lú ìtẹ̀ ń gbé sìn yìí, bẹ́ẹ̀ ṣe ń rówó, bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́, kí ni ìyàtọ̀ bẹ̀? Kí ni ìyàtọ̀ tó wà ń bẹ̀? Àǹfààní wo ni Libya jẹ́ fún yín tẹ̀rí pé nǹkan tí mo rí ń bì mi ò lè rí ní Nàìjíríà, àbí nǹkan tí mo rí ní Nàìjíríà mi ò lè rí ń bì? Ìgbà tí mo wà Nàìjíríà náà, at least díẹ̀ mo sì máa ń rí. But Libya ó yàtọ̀ gedegbe sí Nàìjíríà, ó yàtọ̀ gan, because tẹ́ bá ṣiṣẹ́ kò kí ń ṣe iye tó máa fún yín ní sálárì Nàìjíríà lẹ́ máa gbà débí báyìí. So owó wọn ó ṣe high ju owó Nàìjíríà lọ. Wọ́n ṣì pele mọ́ yàtọ̀ sí ti Nàìjíríà. Ǹjẹ́ tó bá wá sọ wípé ìyàwó ààfin Bello a fẹ́ ní kẹ́ padà sí ìlú tẹ́ ti wá pẹ̀lú 2 million, ìjẹ́ ẹni padà ṣá? Tí ó bá ní nǹkan tó fẹ́ gbé mi lọ tẹ́lẹ̀ mi lè padà. Ẹ lè lọ? Mi lè lọ. Ó jẹ́ wípé 2 million yẹn ó kéré sí nǹkan tẹ́ ẹ lè rí ń bínú. Ní nǹkan tí Nàìjíríà sọ ní sí 2 million. Dóná ó ṣe sí kíní òbọ̀ kò lè débì kankan. Kò lè débì kankan. Ìyẹn tún lé kínká. Kí wá ní àǹfààní tẹ́ wò pé Libya ń fún àwọn ọmọ Nàìjíríà lórílẹ̀-èdè yìí? Ṣé
àǹfààní kankan wà tí à ń rí gẹ́gẹ́ bí àǹfààní tó fi jẹ́ pé àtàbánúyá ẹ wá máa lọ lóyún mi ò lọ o mo sì ṣàǹfààní kankan wà jẹ́ lè yànnà náà bí àǹfààní tẹ́yìn ń rí tẹ́pẹ́ lómi tún lè fi kọ́gbọ́n. pé tó bá ní ká máa lọ sí ìlú wa. bí àǹfààní tí Libya wà tẹ́ pé àti má dé Nàìjíríà kò lè ṣàǹfààní bí Nàìjíríà o àbí tó bá ní kí ẹ máa miss tẹ́pẹ́ máa miss nípa Libya. kò sí àǹfààní kankan náà ju pé owó yìí náà ni owó yìí náà ni àǹfààní tó wà náà ni. àǹfààní tó wà àmọ́ ṣe mọ̀ pé lọ́dọ̀ tèmi irú ilé tá à ń san ẹ mọ̀ pé à ń sanwó nọ́mbì ìṣá à ń sanwó omi owó pé ẹ fẹ́ wo fíìmù gan ọ̀fẹ́ ni ìjẹ́ tó bá pé Nàìjíríà ní ṣé à ń san ṣé ẹ ní san owó bẹ́ẹ̀ ṣé ẹ ní san Nàìjíríà. a máa san but owó ilé tá à ń san níbí báyìí tó àwọn ibì kan tó yẹ pé owó sì ṣèké but owó ilé tá à ń san lóṣù bíbá yìí ní àwọn ibòmíì Nàìjíríà a máa san lọ́dún kan. owó ilé oṣù kan bí ọdún kan ní Nàìjíríà á yọ síra wọn ó dàbọ̀. Ìjẹ́ a lè mọ díẹ̀ ní pàtó níbẹ̀ ṣe wọlé ìgbà tẹ́ wọlé ìgbà tó pè yín wọlé ṣọ́ parọ́ fún yín ni àbẹ́ mọ̀ pé bílẹ̀ ń bọ̀ àwọn ní kọ́gà yín kọ sí yín báwo lẹ ṣe ṣe báwo lẹ ṣe rìn. ìgbà tí mo fẹ́ wọlé nígbà yẹn àbúrò mọ́ èmi òun ló introduce mi sí travel bọ̀ kò sọ fún mi pé Libya ni mo bọ̀ ó ní Saudi Arabia àbí kọ̀ọ̀kan ló pè fún mi nígbà yẹn. Saudi Arabia. bẹ́ẹ̀ni so ìgbà tí a fẹ́ gbéra pé àwọn méjìlá fẹ́ gbéra so ìgbà tá à ń bọ̀ ní táìmù November bíi 2019 àbí nǹkan so a ní accident lọ́nà. accident. so bẹ́ẹ̀ni accident lọ́nà ọmọ tá a jọ ń bọ̀ yẹn ìyẹn orí ẹ̀ fọ́ṣá so èmi nìkan ṣáà ní ìfarapa ní àárín yẹn bọ̀ èmi mú wa ní. ṣé orí ẹni tó ṣé kò ń ṣe kó jáde láyé àbí kankan. kò jáde láyé bọ̀ ọpọlọ ẹ̀ tó bá fi lè jẹun ó máa jáde láti ibi etí ẹ̀. so ìgbà tá èmi ṣàmúṣà wà pẹ̀lú ẹ̀ létà mi ṣáà padà lọ sí Ọ̀yọ́ láti lásìdẹ́ǹtì gbà yẹn so mi ṣáà padà lọ sí ilé ńgbà tí ó ti ààrẹ ti balẹ̀ díẹ̀ mo ṣáà padà sílé. so after that tí ìwọ bí ojú ọ̀nà Ọ̀yọ́ lẹ ti lásìdẹ́ǹt nígbà tẹ́ ń bọ̀ mọ́ ẹ̀ṣẹ̀ wá padà sí ilé. létà mo ṣáà gbàtọ́ di bíi táìmù December yẹn mo ṣáà ní òkè bí wọ́n December bíi November ṣáà mo ṣáà ní kí n máa wọ̀ ní ibi àpò ìyá oníṣẹ́ mo ṣe máa mo ní mo máa wá bọ̀ mi ò mọ̀ mo bèèrè lọ́wọ́ àbúrò mọ́ èmi yẹn wọ́n ní pé tí má ti dé Kano pé ìbẹ̀rẹ̀ láti máa lọ wọn play máa wọ̀ pé ṣé Kano ní airport wà ní àbí mi ọjà sáà Kano ní airport ẹ ti wọ ibi tẹ́ ń lọ. so bí mo yáà ṣe ń bọ̀ mo yáà rí pé desert ni à ń gbà pé inú igbó la gbà láti dé bí báyìí ṣá. nígbà tẹ́ wá dé Libya àwa ni ẹni tó gbé yín wọlé kọ sí ṣé ó ṣe yí dáadáa àbí ó ná wọn wà kan tó wù fún yín bí ó kù díẹ̀ káàtó ní àbó dá ni àbí mo mọ èmi kọ́ mo ní kọ́ parọ́ fún ẹ mọ̀ ó máa ń digbọ́n mi ò tó láàrin ọmọ tó gbé wọlé àti bọ́gẹ̀ wípé ẹ parọ́ fún mi ẹ sòótọ́ fún mi báwo láàrin tí ń ṣe jẹ́. ṣe rí èmi àti bọ́gà mi ìgbà tẹ́mi dé sí ọ̀dọ̀ wọn lákẹ́ mo débẹ̀ lónìí ọjọ́ kẹta ẹ̀ ni mo kúrò lọ́dọ̀ wọn so láti gbà yẹn mímí àti wọn ò tí ì rà sójú bákan máa ń sọ̀rọ̀ lórí fóònù so mi ò lè sọ pé bóyá ìwà báyà ní nǹkan. báwo lẹ ṣe wá ń sanwó fún bọ́gà yín nígbà tí ẹ ríra sójú. àràbù ló máa gbé ló máa kówó lọ fún wọn. àràbù yín ló máa kówó lọ fún wọn. bí ọdún mélòó lẹ fi sanwó fún bọ́gà yín ní pàtó. táìmù gbà yẹn tí mò ń san owó mi lọ́wọ́ ibi tí bọ́gà mi gbé mi lọ so bàbá yẹn ló gbé mi lọ síbi iṣẹ́ so wọ́n ní gáì kan tí mo pàdé níbẹ̀ lọ́dọ̀ bàbá yẹn ọjọ́ ń gbélé ni so wọ́n sọ fún bàbá yẹn pé òun láìpẹ́ wọ́n sọ fún pé jẹ̀dídì ni mí so ó ṣáà ní pé òun máa àṣìṣe mi pẹ̀lú owó mi pé tí wọ́n lọ síbi iṣẹ́ pé tó bá ti di oṣù wọn bá mi fi owó kún owó yẹn so ìgbà mi ò lè bá mi fi 1,000 dinar ìgbà mi ò lè jẹ́ 3,000 pé wọ́n bá mi fi kún owó so mo ṣáà san owó yẹn ní pàtó bí èlò 6 months ṣáà bí wọ́n 6 months àbí 7 months. òun lè fi sanwó owó tí tẹ san fún pẹ̀lú owó tẹ iṣẹ́ tẹ̀yìn ṣe pẹ̀lú owó tẹ́ni yẹn ń bá yín fi kún
gbogbo ẹ̀ ní pàtó bíi 6 months 7 months lẹ fi padà sanwó. Ìgbádùn lẹ wà ń gbà wọn, àdúpẹ́ fọlọ́run. Fẹ́yìn tẹ wà ní ẹ̀yin ará ilé, a wà lórí ètò pẹ̀lú ìyá wa ìyáàfin Bello tí gbogbo èèyàn mọ̀ sí Kfrosh, tàbí jọ ń fomi jó toro ọ̀rọ̀ láàrin ra wa pẹ̀lú ìrírí wọn ní ìlú Libya. Ẹ mọ̀ pé bá a bá ṣe ń sọ̀rọ̀ la máa rí nǹkan kan láti máa béèrè tẹ́pẹ́ ẹ̀yin tẹ́ ẹ wà nílé ẹ lè jàǹfààní ẹ̀, ẹ̀yin tẹ́ ẹ wà ń bí náà ẹ lè gbọ́ ìrírí oníkálukú. Ojú tẹ kó fún wò wá kò ní fọ́, yín tẹ fi ń gbọ́ wa kò ní di. Tá bá ní ká wá wo ìyá wa nígbà tẹ́ ti wá sanwó tó tẹ́ ti wá di èèyàn láyé yín gangan, ìjẹ́ tó bá ní kẹ́ ẹ gbọ́mọ wọlé àbí kẹ́ ẹ ní kẹ́ ẹ ṣiṣẹ́ kẹ́ ẹ mú owó yín kẹ́ ẹ tọ́jú ẹ̀, ìwo ló pe inú ẹ̀? Ṣé ìgbà tẹ́mi sanwó lọ́wọ́ yẹn mo sọ pé mi ní gbé ọmọ wọlé, sì mo ní mi kò mí kí n gbé ọmọ wọlé. Ìgbà tẹ́mi sanwó tán mo wá múra pé mo fẹ́ lọ sí Europe, sọ pé ọ̀rọ̀ gbé ọmọ wọlé yẹn kò sí ní ọkàn mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo ṣáà ní mo fẹ́ lọ sí Europe, àti àti ẹ̀ try Europe yẹn lẹ́ẹ̀márùn-ún ṣá, kò ṣáà kò. Márùn-ún? Bẹ́ẹ̀ ni, so kò ṣáà kò bọ́ sí. So later bíi last year òun ṣáà ní mo ṣáà lọ́kàn pé kí n gbé ọmọ wọlé. Ó wá ní guy kan tí mò ń date nígbà yẹn, so mo ṣáà kó owó yẹn fún un, ó ṣáà sọ dóòlà owó yẹn tí mo ní kó ṣe bá mi kó dání, ó ṣáà sọ owó yẹn di àdàdàdà mọ́ mi lọ́wọ́ bí ọ̀rọ̀ ọmọ gbígbé wọlé bóyá kúrò lọ́kàn mi nìyẹn. Ẹ kówó fún ẹni tẹ́ ń fẹ́ bí àfẹ́sọ́nà kankan, ó wá kó ìjẹ́ owó òun jẹ́ wá rí gbà padà bí kò fún yín padà? Mo padà rí gbà bọ́ fún mi ní kékeré bí owó èkúrú owó ẹ̀pà. Ọ̀gá kọ́lọ́ máa ṣọ́ wa. Ọ̀rọ̀ kan tún ní ohun tún nìyẹn lọ́tọ̀ lórí ọkùnrin àti obìnrin láti máa gbé pọ̀ nílùú Libya yìí, ètò kan ní lọ́tọ̀. Lẹ́yìn gbogbo eléyìí tẹ́ bá wá wò pé ọwọ́ tá a wà yìí tẹ́nìkan bá sọ fún yín pé òun fẹ́ wá Libya, àmọ́ wọn lẹ máa ní láti gbà á. Ṣé ẹ máa ní kó wá ni àbí kó má wá o? Kí ni àmọ̀ràn tẹ́ máa ní fún onítọ̀hún? Mi lè ní kó wá, mi lè ní kó má wá. Tèmi ní pé ó ṣàwò kó wò kó tó ṣe. Ẹ mọ̀ pé tẹ́lẹ̀ mi irú èmi ní ìsìnkú tí mò ń bọ̀ Libya àgbà ẹ̀ mọ́ ọkọ̀ wò dára pé ṣé mo lè wà, ṣé ibi tí mo lè wà ṣé kò sí wà lọ́dẹ̀ ní òkè mo lè wà. Ṣùgbọ́n tí mo kọ́kọ́ wà láwọ̀kọ́ yẹn náà mo béèrè sí. So ẹni tó bá fẹ́ wá ó lè wà, tí ó bá dé wò kó wá ó lè máa wà, bọ̀ tó bá wò kó wá kó wọ́n kọ́ béèrè sí ní. Kó béèrè sí pé gbogbo ìgbésẹ̀ tá a máa gbé láyé yìí ká máa fi tọ́lọ́run létí ká máa béèrè sí. Ó dà. Ẹ jẹ́ má bínú, ẹ bá wa wo nǹkan kan láàárín àwọn bọ́gà tí ó wà ní Libya lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀pọ̀ nínú wọn ń hùwà burúkú tó jẹ́ pé tó bá gbọ́ orúkọ ìlú yìí wọ́n máa sá. Ṣé ìwà wa ló burú tó bẹ́ẹ̀ ni àbí ìlú yìí gangan ni ò da, àbáwá tá a wà nú ẹ̀ gangan òun là á da? Wọ́n ṣe pé rí inú ò dáa bọ̀ àwa là ń ṣe ra wa, sàwáráwà là ń ṣe ra wa, sọ àwa náà là ń bá ìlú yìí jẹ. Ṣùgbọ́n ní bóyá ìlú yìí ò dáa. Bí ọ̀nà wo lẹ mọ̀ bá fi ń bá ìlú yìí jẹ tó dẹ̀ ń kó dọ̀tí bá wa? Bí kí bóyá kí bọ́gà gbọ́mọ wọlé kí kó máa ṣe ọmọ yẹn dáadáa àbí kó ní ẹ̀wùn fẹ́ fi ọmọ ṣe iṣẹ́ aṣẹ́wó àwọn nǹkan kan báyìí. So ọ̀nà tàbí bá ìlú yìí jẹ nìyẹn. Àná lómi kẹrì wọ́n lè gbé ọmọ, ó lè lọ́mù fẹ́ gbé lọ síbi iṣẹ́ àràbò, ó yẹ kó máa padà lọ tà ní. Tó ẹ ṣe ìyá wa, fẹ́ ẹ̀yin ará ilé tẹ̀ ń wò wá, ǹjẹ́ ẹ ti kọ́ bí méjì mẹ́ta lórí ètò lénìí nípa ìyá wa ààfin Bello tó fi ń bá wa sọ̀rọ̀. Àkúnnírí wàhálà àníhùn gbèsònù bí ò ṣe bí ọmọ. Ẹnikẹ́ni tó bá mọ̀ pé òun fẹ́ wá sílùú yìí máa ń tẹ̀ mọ́ wa létí, ẹ jẹ́ á bèrè ká tó wọ̀ ọ́, ẹ jẹ́ á bèrè dáadáa ká má bàa bọ́ sọ́wọ́. Ìwọ tó bá fẹ́ kúrò nílé, ẹni tó bá fẹ́ gbé ẹ kúrò nílé jẹ́ kó jẹ́ abẹ́rẹ́ tó lókun dè é. Ẹ bèrè ilé ẹ̀, jẹ́ kọ́wọn òbí ẹ mọ ilé ẹ̀ tó ti fẹ́ kúrò, jẹ́ kó mọ bẹ̀ nítorí tí nǹkan kan bá lè ṣẹlẹ̀ ó lè kí ni kó lè mọ ibi tó máa wá yín sí. Ẹ má jẹ́ kọ́kọ́ tàn yín kúrò nílé pé ibi báyìí o kíní kan irọ́ ni o. Ẹ sọ fún wọn nílé
ẹ jẹ́ kọ́ ìyá mi ibi báyìí mò ń lọ, tó bá ti ní o fẹ́ lọ London, o fẹ́ lọ Canada, o fẹ́ lọ Europe, àmọ́ Kano ló fẹ́ gbà, ọ̀rẹ́ mi Libya ló ń bọ̀. Libya ò ń ṣèlú tí ò dá o, àmọ́ àwa tá a wà ń bẹ̀ àwa ni jogbo, àwa ni jogbo. A ní rí jù báyìí lọ pẹ̀lú ìyáàfin wa Bello lórí ètò ìrírí mi ní Libya. Kọ́lọ́run bá oyè kíni ó jẹ́ ká máa bá yín ká máa wá láyọ̀. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube wa Mighty Play TV and láṣẹ kíni láti máa like, láti comment, láti share tó bá ṣe ọ́ láǹfààní. Lágbára Ọlọ́run àwa la máa wà o, ẹ̀yin la máa bá. Gbogbo nǹkan tẹ́ ẹ bá ń dáwọ́lé yóò máa jóná àjùṣe ni o. Àìṣe àdúpẹ́ àkíyìn o. Thank you very much. A tún máa rí yín nígbà míì. Thank you.